àwọn náà ni aṣojú Olódùmarè lóde Olódùmarè ò lè rán wọn ṣẹ́ àwọn olówó ló fi Tinubu ló fi hàn ní síbẹ̀ then gómìnà Ọ̀ṣun Mákindé kí lórúkọ Mákindé Ọ̀yọ́ òun ló fi Aláàfin síbẹ̀ àwọn ọba wọn ní ìjọba ilẹ̀ Yorùbá tó bá mọ ilẹ̀ Yorùbá wọn lè máa kó àwọn èèyàn tó wà ní Kwara lọ kó jìbà mẹ́kàn máa sùn kí ọ̀ní ṣe máa tó lọ sí kó máa lọ pátí wọ́n gbé Yorùbá pa àánú àwọn Kwara kan ṣe mí ni àánú wọn ṣe mí dọ̀là mọ́ sunkún lóròrù ni o I don't like it lórí ọ̀rọ̀ kọ́ kúrò ńlé kọ́ máa lé wọn wọgbó lọ torí pé mineral resources wọ́n fẹ́ lọ wà ń bẹ̀ kí ṣe pé wọ́n ní ìdìbẹ̀ náà káwọn Chinese wọ̀nyẹn tó dé mọ́ láti lé yín kúrò náà torí ẹ yóò nǹkan tẹ̀lé jù lẹ́mẹ̀ táwọn èèyàn máa fọ́jú yẹ ká ti kó jáde kò yẹ kó tiẹ̀ rí anybody nílùú yẹn ní Kwara nílùú ìyá mi oyin náà fi ń bá jàrú ìjà yẹn wọ́n máa gbóyin yẹn wọ́n ṣe ètùtù yẹn láàrin ìlú wọ́n dẹ̀ fún yín mẹ́rin lẹ̀ ẹ̀sà àmọ́ strange blood tó wà láàrin àgbẹ̀ yẹn wọ́n dẹ̀ pa wọ́n tó ṣé wọ́n máa ń rán oyin sí yàn tó máa mọ̀ mọ́yàn lódìdí ẹsẹ̀ ẹjọ́ má sọ̀rọ̀ àwọn ọmọ bàbá àwọn ẹ̀mí lé ní o nǹkan tó máa bá lẹ́nu mi wọn ò ní láìkí ẹ o bàbá ẹsẹ̀ ikú tó pa ojú gbé èèyàn kò yẹ kéèyàn tó ra mọ́tò sílé mọ́ náà nígbà tí kú pa àbúrò mi o tún ṣe wá ní kí n gbà pò tí election ká tó wà náà máa káàkiri lẹ́yìn náà ní kí wọ́n wá jù mí náà bàtà tó kù ṣé wọ́n dá àbíkú mọ́lé wa ni èèyàn ṣe fọwọ́ síbi tọ́wọ́ ń gbé the two Aláàfin Oníwò they are all fake and that's the reason why they are behaving fake ṣé bíbí ìlú ìlà ti dàgbà ó ti rí ibi tó bá ti sọ̀rọ̀ sí níta gbangba ni ó ti rí ibi tó bá ti lọ síbi tó ti ṣe ẹ̀rọ ata ni ó ti rí ibi tó bá ọba àti gómìnà tó ti fọwọ́ gbáwọ́ bí Adeleke yìí kiri bí odó then ọ̀ní náà ẹjọ́ sà ẹjọ́ o don't ask me all these questions. bó ṣe wá rí sáà kí ni ọ̀la. mo mọ̀ pé ó máa tẹnu mọ́ ṣé ìmọ̀tẹ́ mi sọ fún ẹ rí ṣé rí oh God ẹ ń béèrè question. bàbá bó ṣe á rí i sá. torí mi ò mọ̀ bóyá ọ̀dọ̀ wọn ló ń gbà bọ̀. ọmọ ọba lèmi náà ní ọmọ ọba ní Sàárẹ̀ Olú. èmi lọ́mọ ẹrú ọ̀yà máa sọ tiẹ̀. bó ṣe wá rí i sá. o máa tún bá dé ẹ̀ wá bí lọ́la ń sìn. kí lọ́nà àbáyọ tí ilẹ̀ Yorùbá fi nísinmi èyí tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń Kwara àwọn àtàwọn alẹ́ gbogbo àlè sun àlè wo ìjọ tiẹ̀ ṣé ó yẹ kí agbọ́kọ̀ wà ní forum tó yẹ kó wà tí wọ́n máa bára sọ̀rọ̀ ìwọ ló jù mí eléyìí ò tó mi àwọn àtàjọ Òṣogbo náà àtolúwo àwọn náà ti bẹ̀rẹ̀ látàgbà báyìí. ẹ sà ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ. gbogbo àwọn tẹ dárúkọ wọ̀nyí wọ́n take advantage wa ni. because we are idle we are harmless. èyí tí a wá rí láàrin àwọn ọba aláìwá nílẹ̀. ìwọ náà lè ra dé kó máa dádé ẹ kiri ẹwọn kan ní palace ni ojú tó lè ra ó lè ra dé wọ́n á design ṣe bọ́ ọba tó ń sọ̀rọ̀ obìnrin sọ̀kan lóko ṣe bó pàpà ládé ọmọdé ńlé ẹ̀mẹ̀kẹ́ ó fẹ́ lọ lónìí olóhùn ọba Solomon ọmọ àdúgbò àná lọ́rùn ní ayé nǹkan mọ́ra wọn lọ́rùn. yes it's my brother kí ọlọ́pàá mu ó mi gba adé wù ú ó lè lọ́ra bí ọ̀rọ̀ adé ló fi ń ṣe kìíní ṣe bí Ìgbòho sọ fún Aláàfin ó ní kó bèrè kó sọ kó ṣó mọ̀. ládé Aláàfin ò adé aládìyí kú lágbà fáláàfin. ó ti parí but kí ló wà nídìí ọba jíjẹ ó dàbí ẹni tó ń ṣopó ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ fún tó lọ sáláwúsá tó lọ ra bẹ́ẹ̀dì tuntun tó ra AC ó lálẹ́ ìyá le ó rò pé àìmọbìnrin bá sùn ló pẹ̀gbọ́n ẹ̀ ni sórí kan tẹ́ yìí ẹ sọ máa sọ nǹkan tó fẹ́ sọ. bàbá àwọn náà ni aṣojú Olódùmarè lóde Olódùmarè ò lè rán wọn ṣẹ́ àwọn olówó ló fi Tinubu ló fi hàn ní síbẹ̀ then gómìnà Ọ̀ṣun Mákindé kí lórúkọ Mákindé Ọ̀yọ́ òun ló fi Aláàfin síbẹ̀ àwọn ọba wọn ní ìjọba ilẹ̀ Yorùbá tó bá mọ ilẹ̀ Yorùbá wọn lè máa kó àwọn èèyàn tó wà ní Kwara lọ kó jìbà mẹ́kàn máa sùn kí ọ̀ní ṣe máa tó lọ sí kó máa lọ pátí wọ́n gbé Yorùbá pa ọ̀ní ló yẹ kó máa pè ní láìlá ọjọ́ kọ́ka ló jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ kó yọ náà fìlà lára ẹ̀ àwọn olówó àmì àwọn àbùsálàmù àwọn Fúlàní àwọn Gúnmi ṣé aláàní àwọn young boy ìtàlẹ̀ lọ ni no order ẹsẹ̀ ìjọ má sọ̀rọ̀ àwọn ọmọ bàbá àwọn ẹ̀mí lé ní o nǹkan tó máa bá lẹ́nu mi wọn ò ní láìkí ẹ o.